káàbọ̀ sábàlá ìròyìn lórí ètò wa Agogo Ayo. Èmi ni Olúwaṣèyí Ògúnlẹ́yẹ gbọ́kọ́kọ́ oníròyìn tí a ní fún yín. Àwọn ọkùnrin Nàìjíríà ń bẹ̀rù mi, ọmọ IYASARA ló sọ bẹ́ẹ̀. Òṣèrébìnrin ANITA HOGAN padà sójú ìwòran. Ẹ wá nǹkan fìdílé ká jọ gbádùn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ọmọ IYASARA jẹ́ ọ̀kan lára àwọn òṣèrébìnrin tó ṣẹ̀ṣẹ̀ ń dìde nílé iṣẹ́ eré sinimá orílẹ̀-èdè Nàìjíríà. Yàtọ̀ fún ẹ̀bùn rẹ̀ nípa ṣíṣe ìtumọ̀ ipakípa tí wọ́n bá gbé fún un, ó mà tún jẹ́ ẹnìkan tó rẹwà, tó sì gbọ̀nlẹ̀ dáadáa, tó sì dúró déédéé. Ó ti wá fi hàn lẹ́nu lọ́lọ́ yìí wípé àwọn ọkùnrin máa ń bẹ̀rù àti dẹnu ìfẹ́ kọ òun nípasẹ̀ ìṣọwọ́ tó bí òun. Ọmọ bíbí ìlú Ògùtà ìpínlẹ̀ Imo àti akẹ́kọ̀ọ́ gboyè nínú ìmọ̀ ìbánisọ̀rọ̀ mass communications láti iléèwé gíga tìpínlẹ̀ Imo sọ̀rọ̀ nípa ojú tí àwọn ọkùnrin fi máa ń wò ó nípasẹ̀ bó ṣe tóbi tó. Ó sì tún sọ̀rọ̀ nípa ìdí tí àwọn ọkùnrin orílẹ̀-èdè Nàìjíríà kò ṣe fẹ́ràn àti máa fẹ́ òṣèrébìnrin. Ọmọ ní ọkùnrin tòun yóò gba òun tọwọ́ tẹsẹ̀ ni láìro irú iṣẹ́ tí òun ṣe nítorí pé egungun inú egungun òun ni iṣẹ́ òun ò sì ní jẹ́ kí ìfẹ́ rẹ̀ dínkù sí òun. Ó sọ wípé agbẹjọ́rò àti òṣìṣẹ́ ilé ìfowópamọ́ kò yàtọ̀ sí òṣèrébìnrin rárá nítorí wípé gbogbo iṣẹ́ ló ní àbùkù tirẹ̀. Ó wá fi ìdí rẹ̀ múlẹ̀ pé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà gbọ́dọ̀ ní ìdánilẹ́kọ̀ọ́ tó rinlẹ̀ dáadáa nítorí wípé kì í ṣe gbogbo òṣèrébìnrin ló jẹ́ oníranù àti wípé ọ̀pọ̀lọpọ̀ wọn gan-an ló máa ń padà jẹ́ ìyàwó rere lọ́dẹ̀dẹ̀ ọkọ. Ọ̀kẹ́ ìmọye àwọn ènìyàn ní kò ní rántí òṣèrébìnrin iléeṣẹ́ Nollywood ní ANITA HOGAN, obìnrin adúmáadán tó fagagbága pẹ̀lú àwọn ọkùnrin tó sì gbégbá orókè níbi ìdíje Golden Ultimate Sight ọdún 2005 tó wáyé nínú igbó Òbùdù ìpínlẹ̀ Cross River. Ọmọ bíbí ìpínlẹ̀ Akwa Ibom náà tó kópa nínú àwọn eré sinimá bíi Aristos, America Visa, Silent for Life, Virgin Night Out, Immoral Act, Jackknife, Runs àti Taking Chances wọ́n jọgbọ̀dì nígbà tí àwọn àwòrán tó yà pẹ̀lú ọkùnrin òyìnbó àgbàlagbà kan ní ọmọlúàbí jáde sí orí ẹ̀rọ ayélujára. Ìṣẹ̀lẹ̀ náà fẹ́ẹ́ lè da iṣẹ́ sinimá rẹ̀ rú, ṣùgbọ́n ó pàpà ṣe ìgbéyàwó pẹ̀lú arákùnrin òyìnbó náà tó ń jẹ́ Ted, ó sì kúrò lójú ìwòran tọmọdé tàgbà láti tọ́jú àwọn ọmọ rẹ̀. ANITA ti wá padà báyìí ó sì ti ń tan àwọn àwòrán tó yà lóríṣiríṣi pẹ̀lú àwọn ọmọ rẹ̀ káàkiri orí ẹ̀rọ ayélujára. Èyí ni òpin ìròyìn fún tòní, ẹ tún gbọ́ kókó inú rẹ̀ lẹ́ẹ̀kan sí i. Àwọn ọkùnrin Nàìjíríà ń bẹ̀rù mi, ọmọ IYASARA ló sọ bẹ́ẹ̀. Òṣèrébìnrin ANITA HOGAN padà sójú ìwòran. Àwárí jù bá lọ lórí abala ìròyìn lórí ètò Agogo Ayo fún tòní. Ètò sì ń tẹ̀síwájú, ẹ má